ilẹ̀ kókókókó lòun àgógó nínú gbẹdúgbẹ lòun àgèrè àròyé Jésù mo mà gbérédé mo gbérédé o mo sábrábrá gidi ni kì í sọ̀rọ̀ ẹnu ìjà sòṣèré onílẹ̀ òbí ìyá ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ mo fẹ́ lọ rè kí ọmọ ọlọ́jọ́ òbí tó ń ṣàyẹyẹ àtẹ̀yí sàmọ́dún o olúwa yẹmi sí o ayaba túndé ọmọ tó sọ ọmọ gbọ́rọ̀ ẹnu mi ọdún ayọ̀ ló sì mọ́dé kó sọdún nínú owó a ní òsọdún nínú ọ̀rọ̀ mọ́rọ̀ láyé kíre ó rélédè ọ́ kíbi ó máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo lágbo olódùmarè ò ní kánjú kú ikú tó yáwó nípa ọ́ máa sàmì sàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo òní gangan ní sọjọ́ bí rẹ lábọ̀ ọlọ́run ọba ò ní tọ́wọ́ náà o òní tí òní tẹ́ òní bùrìnbùrìn kó báwọn jíjọ ẹ̀sìn ní ti ẹ̀ wọ́n máa ń gbọ́ ọdọọdún ní láàzó lógúnlógún ọdọọdún nìkan so lọ́gbọ̀nlọ́gbọ̀n nílé ayé o ìgbà tó bá dìwò yá àmọ́dún a ní akíra wa sì bí ti ìran tó wó tọmọ ta ikú bọ̀rọ̀ tí ń parí àwọn wa o kíre ó relédè ọ́ o olúwa yẹmi sí o ayaba túndé kíbi ó máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo lágbó ọlọ́run ọba ò ní tí ò ní tẹ́ ò ní dasọ ọ̀ka mọ́lẹ̀ ìyá olúwa kẹ́mi sọ́lá máa ń gbọ́ dídùn orin mi o máa ń gbórin ewì tó dùn yàtọ̀ òní kankan ní sọjọ́ rẹ ìyá àánú olúwa kì í tán ìyá kẹ́ndíríkì ìwọ ni mò ń kí lọ́wọ́ máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú àgbo òní kankan ní sọjọ́ bí rẹ lágbó olódùmarè ò ní kú o ikú tó yáwó nípa ọmọ sàmì sàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo báńkà o báńkà tí gbogbo UBA lèmi ń kí lọ́wọ́ o ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ni bó wá ní ṣé máa bọ̀ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ wọ́n máa ń gbọ́rọ̀ ẹnu mi wọ́n máa ń gbọ́rọ̀ ẹnu mi o máa ń gbọ́rọ̀ ewì tó dùn yàtọ̀ àròyé ti dé wọ́n fẹ́ máa relé àwọn bàbá tó bí ọlọ́mọ wọ́n máa ń gbọ́ dídùn orin mi ìbànújẹ́ yóò ní kàn láyé máa fi ìbọ̀rọ̀ ọmọ ọdẹ tí ń kọrin lọ lágbo olódùmarè tó dáyé ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ àtẹnibọlá ọmọ àtẹnibore Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí lèmi ń kí ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ lèmi ń kí o ọwọ́ ọjà ká obìnrin gbẹ̀dúgbẹ̀dú ọwọ́ ọjà ká obìnrin gbẹ̀fà ọwọ́ ọjà ká obìnrin gbèje òkèké nkèké òkèké nkèké bàbá wọn lónìí gbájọ èyí tó bá rí lọ́jà ọ̀rà fún mi wálé bá máa ń gbọ́rọ̀ ẹnu mi bá máa ń gbọ́ ìwọ lọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́ èyí tó fẹ́ ni níwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ ni awọ̀ sínú igbó ọmọ ẹranko búburú àròmú jẹ bá máa ń gbọ́rọ̀ ẹnu mi ọmọ arákò gbòbì sí máa ń gbọ́rọ̀ ẹnu mi bàbá yín ní sí tòlótòló ìbẹ̀rù bàbá yín ni ló ń ṣe pẹ́pẹ́yẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ni wọ́n máa ń gbọ́rọ̀ ẹnu mi Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọ́mọ ẹrú ọwá ti múná roko wọ́n máa ń gbọ́dì sóhun orin mi lágbó ọlọ́run ọba ò ní tí ò ní tẹ́ ò ní bùrìnbùrìn kó báwọn jíjọ ẹ̀sìn ní tìyẹ ọmọ aráyé ò sì níjàlè kan pé wọ́n ni máa ń gbé kó sẹ lágbó ọlọ́run ọba ò ní tẹ́ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí o ọmọ onílẹ̀ òbí o máa ń gbọ́ dídùn orin mi àgbóyé. òṣèré nìyàn o òṣèré nìyàn o ọmọ bòkun rẹ mi ọmọ bòkun rẹ mi o ọmọ bòkun rẹ mi o máa ń gbọ́ dídùn orin mi máa ń gbọ́rọ̀ ẹnu mi èmi máa bí wọ́n ṣe ń kí bàbá yín tí wọ́n fi ń fi ní ọ̀gá mi tó kú o mo mọ̀ bí wọ́n ti ń kí àwọn bàbá ńlá bàbá yín tí wọ́n fi ń fi ilé iṣẹ́ ńláńlá gbà ní ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ń gbọ́rọ̀ ẹnu mi ẹrú ọwá ni ọ́ o ẹrú ọwá ni ọ́ o ọmọ ọmọkùnrin mi wọ́n máa ń gbọ́rọ̀ ẹnu mi aláǹgbá ọmọ àgékù aláǹgbá ọmọ àjòkù wọ́n gbọ́ nínú mi wọ́n máa ń gbọ́rọ̀ ẹnu òṣèré nìyàn o òṣèré nìyàn o ọmọ ọkùnrin rémi wọ́n máa ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń pa ọ́ lẹ́rìn-ín ọlọ́run ọmọ òníjọ́ pa ọ́ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ orí àmì àmì
gbọ́ nínú orin mi àwọn gbọ́ orí ẹni jẹ́ kó jẹ́ ti ewé lọ orí ní mògùn ṣiṣẹ́ òun pẹ̀lú òdodo. Olódùmarè ò ní kánjú kú ikú tó yáwó nípa ọmọ sàmì sọ̀tẹ́ olórí ire tí gbogbo aráyé ń pariwo. Ìyá Akẹ́misọ́lá ní nkí lọ́wọ́ o. Ìyá Akẹ́mi ni ìyá àánú olúwa kì í tán ẹ máa dákọ̀ jọgọjọ Kendrick ńkọ́ dé ń bẹ lálàáfíà ara àwọn ọmọ tó bí ò ní kú ìwọ náà ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọkọ ọkọ náà ò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ àwọn ọmọ tó bí ò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ máa ń gbé kóṣẹ wọ́n máa ń gbọ́dọ̀ ẹnu mi. Adépẹ́jú ebi ń ló kọ màmá rẹ Nathaniel ńkọ́ ebi ń ló kọ bàbá rẹ àwọn òbí ẹni náà lọlẹ̀ ni máa ń gbọ́dọ̀ ẹnu mi. Agbó Olódùmarè tó dáyé agbó Olódùmarè ọba mi ò ní kú òrìkú tó yáwó nípa ọmọ sàmì sọ̀tẹ́ olóòtú sọdún èyí ó ṣe tẹ̀ ní o tòwó tọmọ tàìkú bọ̀rọ̀ tí ń parí àwọn wà kíre ó rẹ lédè ọ́ kíbi ó máa yà lójú ọ̀nà rẹ àjídèwé lánìdẹ́kù ẹ̀ lírí o àgbórakọ ohun sáàní ti gbé báyé olóko bá pẹ́ nínú bó a máa yà dídé ìwé ni wọ́n máa ń gbọ́rọ̀ ọ̀tẹnu mi ilé òní lé ọ̀nà onínà láyé ọmọ aráyé ò ní jáde kan pé wọ́n ni àkóbá àdábà ò ní ṣẹlẹ̀ sí ọlẹ́nu iṣẹ́ rẹ̀ wọ́n máa ń gbọ́ nínú orin mi wọ́n máa ń gbọ́ tó o bá lè fowó ọ̀hún mẹ́mi tó o bá wá ń gbórin ewì tó kù ìyàtọ̀ Olúwayẹmísí o a ní bó bá ń gbórin ewì tó dùn ìyàtọ̀ wọ́n mọ̀ bínú pé mo bọ́ láyé mo pè ọ́ ló kọ làápọ̀ bá aládé wọ́n máa ń gbọ́ adé orí rẹ lóní àròyé Jésù olùwàlà súnmọ́ mi ní àyìn o òní gẹ́gẹ́ ní sọjọ́ bí ìfẹ́ òun oníkoríjì ó pẹ́ láyé kó o dára láwọ̀ bí oṣù káyé rẹ̀ dára kó sùn wọn kó sùn bí oyin kó o fọwọ́ pa òun kó o bèrè ìjọbi ó ní pé ó gbólúgbájí ire òun ò mọ̀ o bárẹ̀ ìsàjí ire òun ò lè sọ ó ní ní ìfẹ́ òun bá ti jí ire àbùsẹ̀ oníkoríjì ó pẹ́ láyé lágbá ọlọ́run ọba ẹ̀ wá ní kánjú kó o ẹ̀yin méjèèjì ẹ̀ ní bọ́sọ̀nù lọ́wọ́ ara yín ikú tó yáwó nípa yín ẹ̀ máa sàmì sàṣẹ Bátúndé ní kí n kí ọ ó ní happy birthday to you ó ní ìfẹ́ òun ó ní kí n kí ọ kí n máa kí ọ nígbè ìdìgbẹ̀jọ ó ní kí n kí ọ ó ní kó pẹ́ láyé kó rówó lò gbà láyé rẹ káyé rẹ dára kó sùn wọn kó dùn bí oyin ó ní wọ́n ló ṣe ya àwọn ọmọ òun pẹ́pẹ́pẹ́ ó ní kó pẹ́ nínú pẹ́ sí pẹ́ kó pẹ́ láyé kó rówó lò gbà láyé rẹ káyé rẹ dára kó sùn wọn kó dùn bí oyin aya rere ní lọ́dẹ ọkọ pamọ́ ọkọ nínú orin mi. Bátúndé o ọmọ tọ̀ṣọ́ máa ń bọ̀rọ̀ ẹnu mi dé máa bọ̀ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ní ìrẹ́ nílé o ìrẹ́ alálùbọ́sà. Bátúndé o a ní òwò nǹkan fi kílé kó o máa fetí balẹ̀ kó o máa bọ̀rọ̀ ẹnu máa bọ́ bí wọ́n ti kílé àwọn bàbá tó bí ọlọ́mọ ìrẹ́ nílé o ìrẹ́ alálùbọ́sà o àti rìn nílé àwọn bàbá tó bí ọlọ́mọ eré tètè la máa ń sá nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ọgbọ́n ẹnu mi ta ló sọ pé rèé òlódò náà ta ló sọ pé bàbá yín ò lómi bàbá ń gbọ́ afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ lómi ìpẹ́kùn bàbá ẹ̀yìn akéèpà ìwé ìdájọ́ yọkọ lómi àwọn nílé àwọn bàbá tó bí ọlọ́mọ tí mo bá délé yín máa bómi òkè máa bó ti sàlẹ̀ máa ìbọ́sẹ̀ nílé mi ni bàbá ọgbọ́n ẹnu mi mama ń gbọ́ nípa yèyí ò ní jọba. Omi àgbàrá lélẹ́gò ń bùwẹ̀ tọ́ba ìbomi àṣàrù wọn lójúgun mama ń gbọ́ lẹ́nu orin mi. Ẹ̀yin lọmọ ọba nílé lágbóolé láròyè o wọ́n ń gbọ́ nínú orin mi. Bàbá yín ní wẹ̀ lódò tí gbogbo ọmọbìnrin yọwọ́ ọ̀sẹ̀ wọ́n ní tèmi ni ó gbà tèmi ni ó ṣe bẹ́lẹ̀ yóò jọ́pọ̀ ẹni àti ìyàwó ẹni adúmáradán ẹ wá wo gbogbo ẹ wà ara rẹ̀ ṣe ń dá tòmí alàgbà mi ní jọjọjọ. Abẹ́ẹ̀rí náà tó wọ́n máa rà tó wà wọ́n máa ń kọ́ ká máa wá níta ní kọrin ewì sí yín létí o. Ẹ máa ń gbé àròyé Jésù olùgbàlà ni èmi ni bàrí ńlọ́lá àrẹ̀sà ìjìjì ni mí ọmọ ojútì lálọ́ ni bàrí ńlọ́lá ni mí ọmọ epo onímọ̀dẹ́ Ògbómọ̀ṣọ́ àjílété ni mí ibi agbẹ́jẹ ká gbẹ̀gì ká tó mú bọ́ nìkan nílé ìjogi òró ọmọ ajílété pọ́ndògún àyàkókò náà kí àjímútábà lókùnkùn mi pamọ́ ń gbọ́ Olúwayẹmísí o òní gangan ní sọjọ́ bí ilẹ̀ orí yóò
pẹ́ láyé. I wish you long life and prosperity ẹ̀yìn ìgbà ọdún kan ni. Adé orí rẹ òun pẹ̀lú àbúrò rẹ Tolúlọpẹ́ ọmọ Akérèdé lónìí. Happy birthday to you. Happy birthday to you.